amúnibúni ẹran òbí yẹ. Ìbúyẹ́ fọ́ lójú ọ̀tún, ẹran yẹn fọ́ nítòsí. Yorùbá ń pòwe. Òwe yìí ìtàn dòwe ni. Ṣùgbọ́n ohun tí ó jẹ́ kémi náà ó tẹ̀lé bí ìtàn yìí tẹ̀ sí ni wípé a rí i pé àwọn èèyàn pa òwe yìí pẹ̀lú orúkọ míì mọ́. Ìbíyẹ náà ni wọ́n fi ń pa òwe yìí. Àwọn èèyàn pa òwe yìí pẹ̀lú ìlànà míì, pẹ̀lú ìtàn míì, wọn pa pẹ̀lú ìtàn míì. Ìtàn tí mo fẹ́ sọ yìí náà lóníkálùkù fi ń pa á jáde. Èyí tó fi ń dáni lójú pé ìtàn tó dòwe yìí ó fìdí múlẹ̀, kò sí yàtọ̀. Àfi táwọn míì bá tún ń pa á ládùúgbò míì táwa ò tí ì gbọ́ rí lókù. Amúnibúni ẹran ìbíyẹ. Wọ́n máa ń pa ní ṣókí bẹ́ẹ̀. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n fẹ́ pa á délẹ̀, wọ́n sọ pé amúnibúni ẹran ìbíyẹ. Ìbíyẹ fọ́ lójú ọ̀tún, ẹran ẹ̀ fọ́ lójú òsì. Wọ́n lẹ́nìkan ló ń jẹ́ ìbíyẹ láyé ìgbàanì, láyé àtijọ́. Nígbà tí ò pẹ́, ó jẹ́ ẹni tó ń sin ẹran kan. Ẹran yìí máa ń jalé púpọ̀. Àwọn ẹran tí máa ń ṣe hàn pé nínú ìran Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa kì í dá agbó fún ẹran. Àgàgà àwọn tí ò bá jẹ́ ọlọ́sìn ẹran tó pọ̀ tó fẹjú kẹ̀kẹ́. Àwọn ọlọ́sìn ẹran tó wá fẹjú, ó dàbí ẹni pé àwọn ni wọ́n ń dágbó fẹ́ran. Ṣùgbọ́n láyé àtijọ́ tá a bá ti rẹran, à á fi ilẹ̀ náà níbi àwọn ọmọ. Nígbà pé láyé àtijọ́ gan ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà láǹfààní àti sí lọ bí ó bá wù ú. Tó bá ti fẹsẹ̀ lélẹ̀, ó lè lọ bí ó bá wù ú. Ọmọ ẹlòmíì tó bá lọ sí ọ̀dọ̀ ilé òdì kejì, ibẹ̀ náà ti nù ú ní ẹ̀bà, ibẹ̀ náà ti nù ú níyán. Àti fọ́mọ yín ló ń jẹ o. Inú ẹ̀ tí ẹ̀ gá gan mọ̀ sàn. Nígbà ayé rojú. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni làwọn ewúrẹ́ wa, á sì wọ́n lẹ̀ ni. Tẹ́yin bá lè rí, yóò gbé fún wọn. Tó bá lè po ẹ̀gẹ́, yóò gbé fún wọn. Ẹran yóò lọ mọ́ jẹ gbó, yóò lọ mọ́ jẹ ọ̀tún, yóò mọ́ jẹ òsì. Bá a ṣe máa ń sinran nù. Á sì mọ̀ pàwọ̀ lání. Ẹran wa ni, ewúrẹ́ wa ni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ewúrẹ́ làwọn náà máa ń ya ìpáǹle nǹkan ọ̀sìn tó yẹ pé wọ́n rí gbóńlẹ̀ wọn ò ní jẹ. Nǹkan oní nǹkan tó gbé sí orí alùgbàgbà tàbí ó gbé síbì kan ni wọ́n mọ̀ sáré sí tán lọ́ mọ̀ jẹ. Wọ́n fi máa ń sọ wípé ewúrẹ́ ń jalè. Ewúrẹ́ tí bá ń jalè ní sọ pé ó ń jalè. Ìgbàgbọ́ àwa Yorùbá ní pé ọ̀pọ̀lọpọ̀ ewúrẹ́ tí bá ń jalè bẹ́ẹ̀, àwọn náà máa ń gbọ́n. Tó bá rí bí ó ti sílẹ̀kùnlẹ̀, wọ́n ti sáré torí bọbẹ̀. Gàrí ni wọ́n rí tó ń tọ̀ ń gbélẹ̀. Oúnjẹ kan náà gbélẹ̀ tó fẹ́ jẹ fúnra wọn. Ó ti tẹnu bọ̀, ó ti jẹ́. Káì, ẹran ti méré, ó ti sá lọ. Ẹran ìbíyẹ yìí jẹ́ ewúrẹ́ tí máa ń jalè. Táwọn èèyàn bá sì fìbínú mú ewúrẹ́ tí bá ń jalè lọ́dọ̀ tiwa ń bí sọ pé ìlú òyìnbó níbi táyìn wà tẹ́tí láǹfààní àti gbọ́ wa. Tó máa mú ewúrẹ́ tí bá ń jalè, ẹlòmíì tínú bá bí ànàkán níwo ni. Ibi ewúrẹ́ ìbíyẹ tí ń jalè kiri, wọ́n ti lù ú fọ́ lójú kan. Ó ti fọ́ lójú ẹ̀gbẹ́ òsì. Ó ti fọ́ lójú ẹ̀gbẹ́ òsì. Ìbíyẹ tó sì jólówó rẹ̀, òun náà ti ṣàgbákò wípé ojú kan ń dùn. Ojú ọ̀tún ni ìbíyẹ fọ́ ló ń tiẹ̀. Ó ń sinran rẹ̀ lọ pẹ̀lú bó ṣe jọ fọ́ lójú kọ̀ọ̀kan.
ọwọ́ àdìjọ́ kan ewúrẹ́ ìbíyẹ ó tún lọ jalè bí ṣe máa ń jalè ó tún lọ jalè bí ṣe máa ń jalè torí èèyàn ní máa ń jalè àwọn nǹkan ọ̀sìn máa ń jalè ni. ní wọ́n bá ní pé ewúrẹ́ ti fi tí mo gbé bí jẹ ó ní ewúrẹ́ wo ni ewúrẹ́ olójú kan a ní ewúrẹ́ ìbíyẹ nu. ṣé ẹ mọ̀ yìí pé ewúrẹ́ olójú kan tó ń tọ̀ ń sọ̀hún a lè sọ bóyá tí ń sọ ni pé ewúrẹ́ tí olówó rẹ̀ jẹ́ olójú kan tàbí sọ yìí pé ewúrẹ́ tí ó fọ́ lójú kan. àìyànnàná ọ̀rọ̀ ó ti jẹ́ kí èèyàn padà bú ìbíyẹ látàdé ewúrẹ́ rẹ̀. bí ìbíyẹ là ń bú wípé ewúrẹ́ bàbá tó fọ́ lójú kan tàbí ewúrẹ́ màmá tó fọ́ lójú kan. àmọ́ bí ewúrẹ́ là ń gbìyànjú àti fojú kan tó fọ́ fi júwe rẹ̀ a lè sọ torí pé nílẹ̀ Yorùbá tí ewúrẹ́ bá fọ́ lójú kan tó bá pè ní ewúrẹ́ afọ́jú kan yìí àbú ajúwe rẹ̀ ni. ṣùgbọ́n tá a bá fi júwe ènìyàn àti bú ènìyàn àwa kì í ṣèràn míì àwọn ìran ara wa lókè ọya tó jẹ́ pé táwọn èèyàn bá ga ọ̀rọ̀ tiwọn wọ́n pè ní dógó. ń bọ́ bá ṣe rí náà fi máa pè ọ́ àwọn ọ̀kásẹ̀ èébú ọ̀dọ̀ tí wàá ń bí èébú ni. téèyàn bá kú jù lọ́dọ̀ wa tó bá pè ní àkúrú wọ́n máa bínú. àfi tó lórí bá ń kọrin tó bá kàn pè ní àkúrú yẹjó yẹjó tó fi síhùn ló fi di bí ẹni pé ó ń ṣàpọ́nlé ẹ̀. tó bá ní amúnibúni ẹran ìbúyẹ ìbíyẹ fọ́ lójú ọ̀tún ẹran ẹ̀ fọ́ nítòsí kí ni wọ́n ń lò ó fún ilẹ̀ Yorùbá. tó bá dàbí ẹni pé èèyàn bá lọ́mọ tí kì í gbọ́ràn tàbí èèyàn bá níyàwó tó jẹ́ kọ̀lọ̀rọ̀ sí tàbó lẹ́nìkan tó jẹ́ pé ìwọ abẹ́ ìṣàkóso rẹ ló wà tí ìwà kan tí ò dá láwùjọ tí ìwà yìí wá ń dójú tì ọ́ tí ò mú kínú rẹ ó dùn tó bá fẹ́ bá wí tó fẹ́ sọ̀rọ̀ sí pé ọ wàá fi kúnnú ọ̀rọ̀ tó ń sọ wípé amúnibúni ní ọ̀ ẹran ìbíyẹ ìwà rẹ tó ń wù yìí ń kó dọ̀tí bá mi ó ń kẹ̀rẹ̀ bá mi èmi yìí sí irú èèyàn bẹ́ẹ̀ láwùjọ yìí. amúnibúni oní ọ̀ ńgbà tán bá ń rí ọ bó o ṣe ń ṣe tó ń ṣe yìí wọ́n máa kì ọ́ mọ́ mi wọ́n máa pè ọ́ léèyàn mi àwọn tó bá wá ń rí ọ bó o ṣe ń hùwà yìí ipò wo ni wọ́n kà mí sí ojú wo ni wọ́n fi máa wò mí láwùjọ ibi tí ń pọ́n mi lẹ́sàn ní mọ yẹ̀yẹ́ mi bẹ́ẹ̀. ní mú kí Yorùbá pàṣàmọ̀ ọ̀rọ̀ tàbí pòwe pé amúnibúni ẹran ìbíyẹ tó máa fẹ́ pa òwe yìí délẹ̀ wọ́n ní ìbíyẹ fọ́ lójú ọ̀tún ẹran ẹ̀ fọ́ nítòsí. Yorùbá ló làpọ́nlé ló làṣà ló ní kí nǹkan ó lè dáa. ẹ̀dá ò lè mọ gbọ́rọ̀ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ yìí láti máa fi sòdiwọ̀n ìsẹ̀mí ayé ẹ̀ kọ́mọ̀nì lọ́gbọ́n nú kọ́mọ̀nì làákàyè la fi sọ yìí pé ẹ jẹ́ káwọn ọmọ wa kán mọ súnmọ́ ibi tá a ti jọ gbọ́ èdè Yorùbá ní àgbọ́yé àti àgbọ́yé kó lè mú kí ìwòye wa kó kún fọ́fọ́. kò síbi tí wọn ti láṣà tiwọn o tó o bá ní àṣà òyìnbó lọ fẹ́ tẹ̀lé má jẹ́ ń tàn ọ́ o ò lè mà àṣà òyìnbó tó yìnbó láyéláyé ó túmọ̀ sí pé òyìnbó tó tẹ̀lé pẹ̀lú àṣà wọn ẹrú wọn lọ́mọ̀ ṣe. gbìyànjú jinlẹ̀ nínú àṣà àti ìṣe Yorùbá tí a bí ọ sí tá a fi pòǹgbò rẹ sínú ayé. lẹ́yìn ìgbà náà kéékèèké tó fẹ́ mọ̀ nípa àṣà òyìnbó mọ̀ ọ́n ayé ò ní padà kó ẹ mẹ́rẹ̀. ẹ bá wa share program yìí ẹ jẹ́ kó lọ gbogbo ibi tó yẹ kó lọ ó lè já àǹfààní fún gbogbo àwọn tó bá láǹfààní àti gbọ́ wa kínú tiwa náà lè máa dùn láti máa tẹ̀síwájú láti máa múrò ẹ̀ wá lákọ̀tun. ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa lórí ìkànnì Gbẹ̀du Èdè. àdúpẹ́ o bàbá Ayọ̀kẹ́lẹ́ ló kọ́ mi.